Níbo ni ọba Olorile-Ifọ wà? Ṣé kìí ṣe pé wọ́n fẹ́ dojú ẹjọ́ ìlú o? Àwọn ohun tó máa ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ti tún fẹ́ ṣẹlẹ̀ báyìí sí ọ̀rọ̀ ẹjọ́ Orile-Ifọ ọba Sẹmiu Ogunjọbi nítorí aráàlú kò tún gbọ́ kinní kan báyìí mọ́ o. Lẹ́yìn tó ti fìyà jẹ bàbá oníbàbá alàgbà Ariola Abraham Love tí wọ́n sì ti mú ọba náà tí gbogbo ayé sì ti pariwo tí wọ́n ti gbé e lọ sílé ẹjọ́ tí wọ́n tì í mọ́lé tí wọ́n sì ní àwọn yóò bá ṣẹjọ́ náà jálẹ̀ kò tún sẹ́ni tó gbọ́ kinní kan gidi lórí ọ̀rọ̀ náà mọ́. Àwọn ọlọ́pàá kò sọ ibi tí wọ́n bá ọ̀rọ̀ náà dé mọ́, bẹ́ẹ̀ làwọn ni wọ́n kọ́kọ́ gbé e jáde nígbà tí wọ́n mú un, tí alukoro àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ilé wa Múyìwá Adéjọbí kéde ní gbangba tó sì fọkàn aráàlú balẹ̀ pé wọn yóò bá ọba náà ṣẹjọ́. Inú gbogbo aráàlú ló dùn sí eléyìí nítorí ọ̀rọ̀ náà kì í ṣe èyí tó farapamọ́ rárá, ọ̀rọ̀ tó ṣojú ìlú tí kò farasin ni. Bẹ́ẹ̀ náà làwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn náà sì múra. Wọ́n múra sí i pé gbogbo ohun tó bá gbà làwọn yóò fún un, ọba Ogunjọbi yóò jìyà ohun tó ṣe. Ohun tí àwọn aráàlú ṣe ń pariwo báyìí ni pé ọjọ́ 6 oṣù kẹta ọdún yìí, ìyẹn ọ̀sẹ̀ tó kọjá yìí, ni wọ́n fi ẹjọ́ ọba náà sí nílé ẹjọ́ májísírèètì tí wọ́n kọ́kọ́ gbé e lọ. Bó bá ṣe pé ohun gbogbo lọ bó ṣe yẹ kó lọ ni, lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ náà ló yẹ kí wọ́n gbé ọba Sẹmiu padà sílé ẹjọ́ kí ìgbẹ́jọ́ sì bẹ̀rẹ̀ lórí ẹjọ́ náà pẹrẹwu kí gbogbo èèyàn sì máa fọkàn bá lọ. Kò sí ohun tó yẹ kó bò nínú ọ̀rọ̀ yìí nítorí sàn án láàrin ajé ní múni pẹ̀kọ̀rọ̀, ṣùgbọ́n ẹnikẹ́ni kò gbọ́ kinní kan. Bẹ́ẹ̀ ni wọn ò ṣẹjọ́ náà nílé ẹjọ́ májísírèètì tó yẹ kí wọ́n ti ṣe lọ́jọ́ 6 tí wọ́n fi ẹjọ́ náà sí. Àwọn ọlọ́pàá kò sì wí kinní kan fẹ́nìkan lórí ẹ̀. Ìròyìn kan ló ṣẹ̀ṣẹ̀ gbé jáde pé wọ́n ti gbé ẹjọ́ náà kúrò ní Ifọ̀, pé májísírèètì kan ni wọ́n gbé e lọ lábẹ́òkúta. Àmọ́ ohun tí àwọn tó gbọ́ bẹ́ẹ̀ pàápàá ń sọ ni pé nígbà wo ni wọ́n gbé ẹjọ́ náà kúrò nífọ̀, ta ló gbé e kúrò, àti pé kí ni ìyàtọ̀ májísírèètì Ifọ̀ àti ti Abẹ́òkúta. Àwọn tí wọ́n dá sọ̀rọ̀ yìí tí wọ́n sì mọ bí kinní náà ṣe ń lọ sọ pé àwọn kò rò pé wọ́n gbé ẹjọ́ náà kúrò ní Ifọ̀, wọ́n kàn fi ti àwọn èèyàn síwájú kí wọ́n yé máa wá yọ wọ́n lẹ́nu níbẹ̀ ni, àti kí wọ́n má lè mọ ibi tí ẹjọ́ náà yóò forí sọ. Àwọn yìí ní ọba Sẹmiu Ogunjọbi kò kéré bí ọ̀rọ̀ bá di ọ̀rọ̀ báyìí o, pé ó mọ̀ nípa kóòtù dáadáa, bẹ́ẹ̀ ló mọ ọ̀nà láti mú àwọn ọlọ́pàá pàápàá mọ́lẹ̀. Ohun tó sì ṣe ń lérí lọ́jọ́ tí wọ́n ń na bàbá Ariola ní gbangba pé òun mọ̀ọ̀yàn débi tí wọ́n mọ̀ọ̀yàn dé, òun sì mọ àwọn ọlọ́pàá dáadáa débi pé àpò òun làwọn ọlọ́pàá Nàìjíríà wà, kò sí sóhun tí òun ṣe tí kìí ṣe àṣegbé ni. Ṣùgbọ́n àwọn kan ní ó ṣeéṣe kó jẹ́ wọ́n gbé ẹjọ́ náà lọ sí Abẹ́òkúta lóòótọ́, ó sì lè jẹ́ láti ọ̀dọ̀ àwọn ọlọ́pàá fúnra wọn ni wọ́n ti ṣe bẹ́ẹ̀. Wọ́n ní ohun tó lè mú wọn gbé ẹjọ́ lọ sí Abẹ́òkúta ni bí àwọn aláṣẹ bá ti mọ̀ pé ọba Sẹmiu yóò lo ẹsẹ̀ gígùn nífọ̀ nígbà tó jẹ́ ọba ìtòsí Ifọ̀ níbẹ̀ ni, èyí tó lè mú káwọn tó bá wà nídìí ẹjọ́ náà gbà bọ̀dẹ̀. Àwọn yìí ṣàlàyé pé ọba Sẹmiu kò dúró rárá, pé eré tó ń sá kiri ju ti ẹni tó fẹ́ gbàjọba orílẹ̀-èdè lọ. Wọ́n ní bó ti ń wá àwọn èèyàn bẹ̀ sí Aláké Adédọ̀tun Àrẹ̀mú Gbádébọ̀, bẹ́ẹ̀ ló ń bẹ̀yàn sí Ọ̀ṣìlẹ̀ Adédàpọ̀tẹ́jú Oṣólókè Ọ̀nà àti àwọn ọba tó bá mọ̀ pé wọ́n lè ran òun lọ́wọ́ láti bá ìjọba sọ̀rọ̀ kí wọ́n pa kinní náà mọ́lẹ̀ pátápátá. Àmọ́ gbogbo bó ti ń làkàkà tó kò tí ì rí àyè dé ọ̀dọ̀ gómìnà Dàpọ̀ Abíọ́dún, nítorí wọ́n ní ìyẹn ti ní òun kò fẹ́ rí i, àfi kó jìyà ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ dandan. Ìbẹ̀rù àwọn èèyàn ni pé bí gómìnà bá sọ bẹ́ẹ̀ tí àwọn ọmọọṣẹ́ tàbí àwọn ọlọ́pàá kò bá ṣiṣẹ́ bẹ́ẹ̀ ńkọ́, nítorí kò sídìí kan tí ẹjọ́ ọba náà fi gbọ́dọ̀ máa falẹ̀, torí ohun tó fi ojú hàn gbangba ni tí kìí ṣe pé wọ́n purọ́ mọ́. Wọ́n ní ìrìn tí ọba náà ń rìn kiri ni bí wọn kò ṣe ní yọ nípò lẹ́yìn oṣù 6 tí wọ́n fi dá a jókòó sílé pé kò gbọ́dọ̀ ṣe bí ọba, àti bí ọ̀rọ̀ náà kò ṣe ní la ẹ̀wọ̀n lọ tí wọ́n bá gbé òun délé ẹjọ́. Ọba Sẹmiu Ogunjọbi kò fẹ́ délé ẹjọ́ rárá, nítorí ó mọ̀ pé tí òun bá dé ilé ẹjọ́ kò sí ohun tí òun yóò gbà níbẹ̀ ju kí òun jẹ̀bi lọ. Bí wọ́n bá sì dá òun lẹ́bi, bí ọ̀rọ̀ náà kò bá jẹ́ ẹ̀wọ̀n, wọn yóò ní kí òun san owó ìtanràn ni. Àmọ́ aburú tó wà níbẹ̀ ni pé bí wọ́n bá ti lè dá òun lẹ́bi, kò sí bí òun tún ṣe lè padà sórí oyè mọ́, nítorí ẹni tó bá ti jẹ̀bi irú ẹ̀bi báyìí kò tún lè tẹ ipò ọba.
ohun tí wọ́n ní ọba náà ṣe ń sáré kiri rèé tó sì jẹ́ lóru ló ń rìn kiri bí ọ̀rọ̀ bó ti ń wá àwọn lọ́ọ̀yà kiri náà ló ń wá àwọn adájọ́ bẹ́ẹ̀ ló ń wá bí òun yóò ṣe ti dé ọ̀dọ̀ ọ̀gá ọlọ́pàá pátá ní Àbújá ìyẹn Káyọ̀dé Ẹgbẹ́tókun. Gbogbo eré tó ń sá kiri sá ni pé kí òun sá má délé ẹjọ́ torí tí òun kò bá ti dúró níwájú adájọ́ rojọ́ àbùṣebùṣe ó ṣeéṣe kó jẹ́ ohun tí kò fi délé ẹjọ́ rèé tí àwọn tó yẹ kí wọ́n gbé e dé ọ̀hún sì ń fi ọ̀rọ̀ náà falẹ̀ pẹ̀lú ìrètí pé tó bá pẹ́ àwọn ọmọ Nàìjíríà yóò sinmi ariwo wọn. Ṣùgbọ́n kò jọ pé eléyìí yóò ṣeé ṣe fún un nítorí bí ìjọba kò bá tètè gbé e lọ sílé ẹjọ́ tàbí tí wọn kò bá gbé e délé ẹjọ́ mọ́ rárá kò sí bí olórílé yóò ti bọ́ nínú okùn tí àwọn ẹgbẹ́ ajìjàgbara Abẹ́òkúta ti dẹ sílẹ̀ fún un. Níbi àti ń wí yìí ní ọjọ́ 7 oṣù kẹta yìí Fúnmi Fálànà ìyàwó lọ́ọ̀yà ajìjàgbara tí wọ́n ń pè ní Fẹ́mi Fálànà ti gba ilé ẹjọ́ gíga ìlú Ọ̀tà lọ wọ́n sì ti pe olórílé lẹ́jọ́ síbẹ̀ pé ó fìyà jẹ bàbá àgbàlagbà Àrẹọlá Abraham Love. Nínú ẹjọ́ náà wọ́n ló fàbùkù kan bàbá yìí ní gbangba ó fi wọ́lẹ̀ ó gbá a létí ó ta á nípa lójú gbogbo èèyàn eléyìí sì lòdì sí òfin orílẹ̀-èdè wa. Wọ́n ní pípàṣẹ tí ọba yìí pàṣẹ pé kí bàbá náà dọ̀bálẹ̀ ní gbangba pẹ̀lú bí wọ́n ti fọ́ ọ létí lórí ìdọ̀bálẹ̀ yìí fi ẹ̀tọ́ bàbá náà dùn ni ó sì fi ṣe ẹlẹ́yà ní gbangba bẹ́ẹ̀ ni òfin Nàìjíríà kò faramọ́ ìyẹn ẹni bá sì ṣe bẹ́ẹ̀ yóò jìyà gidi ni. Ọjọ́ 21 oṣù kínní ọdún yìí ni wọ́n ní ọba olórílé hùwà yìí ní ìlú Orile-Ifọ tó ti ń ṣèjọba. Ohun tí ẹjọ́ yìí ní nínú ni pé ẹ̀rí máa jẹ́ mi nìṣó ni nítorí bí ọba náà ṣe ń fìyà jẹ bàbá ẹni ọdún 73 náà bẹ́ẹ̀ ló ní kí wọ́n máa ká fídíò ẹ̀ kí òun lè padà lọ fi hàn àwọn èèyàn nínú òtẹ́ẹ̀lì òun láti jẹ́ kí wọ́n mọ̀ pé ọwọ́ ti tẹ ọ̀kan nínú àwọn ọ̀tá òun àti pé ẹnikẹ́ni tó bá sì ti ṣe irú àwọn nǹkan báyìí tó ṣe bẹ́ẹ̀ sóhun ohun tó ṣẹlẹ̀ sí bàbá náà ni yóò ṣẹlẹ̀ sí i. Fídíò yìí ló tú àṣírí ọba náà nítorí bí kò bá sí fídíò yìí ni ó ṣeé ṣe kó sọ pé òun kọ́ lòun ní kí wọ́n nà án tàbí kó tilẹ̀ ní òun kò mọ kinní kan nípa ọ̀rọ̀ náà rárá. Àmọ́ pẹ̀lú fídíò yìí àṣírí tú pátápátá ni olórílé ti fọwọ́ ara ẹ̀ gbé jombo. Bó bá sì jẹ́ ọgbọ́n tí wọ́n fẹ́ dá sí ẹjọ́ náà ni pé kó má wulẹ̀ délé ẹjọ́ nítorí bó bá délé ẹjọ́ ọ̀rọ̀ yóò búrẹ́kẹ́ níbẹ̀. Ọgbọ́n náà pàápàá kò ṣiṣẹ́ mọ́ nítorí ẹjọ́ tí àwọn Fálànà pè yìí bí wọn kò bá tú iṣu ọ̀rọ̀ náà lé ìsàlẹ̀ ìkòkò wọn kò ní í jáwọ́. Mílíọ̀nù lọ́nà 120 pàápàá ni wọ́n ní olórílé yóò san. Bí ẹ bá rántí dáadáa lọ́jọ́ 4 oṣù kejì tó kọjá yìí làwọn ọlọ́pàá fúnra wọn kéde pé ọwọ́ ti tẹ ọba kan tó ń fìyà jẹ aráàlú ẹ̀ lórí fídíò àwọn sì ti gbé e lọ sílé ẹjọ́. Kí wọ́n tó sọ̀rọ̀ náà ni fídíò náà ti jáde nítòótọ́ tí gbogbo èèyàn sì ti rí ọba olórílé níbi tó ti ń fìyà jẹ ọ̀kan nínú àwọn èèyàn pàtàkì ìlú ẹ̀ alàgbà Àrẹọlá. Fídíò náà kó gbogbo àwọn ọmọ Nàìjíríà lọ́kàn sókè ó sì di ohun tó mú ìkórìíra ńlá bá àwọn míì pé ipò ọba kò tiẹ̀ dáa rárá nítorí ìdí tí olórílé fi lè máa fìyà jẹ odidi àgbàlagbà bẹ́ẹ̀ kò yé wọn wọ́n sì rí bí ohun tí ò dáa. Nígbà tí ìjọba mú olórílé ilé ẹjọ́ májísrèètì Ifọ̀ ni wọ́n gbé e lọ adájọ́ ìrókò ló sì gbọ́ ẹjọ́ náà lẹ́yìn náà ló ní kí wọ́n gba béèlì ọba yìí pẹ̀lú mílíọ̀nù 5 náírà nígbà tí ọba náà kò sì tí ì rí béèlì náà ṣètò lọ́jọ́ yìí ni wọ́n ṣe gbé e lọ sọ́gbà ẹ̀wọ̀n ìnílàró títí tó fi rí àwọn tí yóò dúró fún un. Bí ọ̀sẹ̀ kan ló ṣe lọ́gbà ẹ̀wọ̀n náà nítorí kò tètè rí ọ̀rọ̀ béèlì náà yanjú. Ohun tí àwọn èèyàn ti ń rò ní pé ní Ifọ̀ níbẹ̀ ni wọ́n yóò ti gbọ́ ẹjọ́ náà tán níbi tí gbogbo èèyàn yóò lè máa fi ojú ara wọn rí olórílé ọba Sẹmiu Ogunjọbi ní gbogbo ìgbà tó bá ń wá sí kóòtù. Àfi bí àwọn ti Ifọ̀ kò ṣe wí kinní kan lórí ẹ̀ tí ìròyìn sì ṣẹ̀ṣẹ̀ wá gbé jáde pé wọ́n ti gbé ẹjọ́ náà lọ sí májísrèètì kan ní Abẹ́òkúta. Kò tí ì sẹ́ni tó mọ ìdí tí wọ́n fi gbé ẹjọ́ náà kúrò ní májísrèètì ti Ifọ̀ tí wọ́n sì ní wọ́n ti gbé e lọ sí Abẹ́òkúta. Bẹ́ẹ̀ ni wọn kò tí ì kéde ọjọ́ míì tí ẹjọ́ olórílé yóò bẹ̀rẹ̀ ní kóòtù ìjọba. Ohun tó jẹ́ kí àwọn èèyàn máa béèrè pé ṣé kìí ṣe pé wọ́n fẹ́ dojú ọ̀rọ̀ náà rú rèé nítorí kálukú ti ń retí ẹjọ́ náà nígbà tí wọn kò sì rí kinní kan ni wọ́n ṣe ń béèrè lọ́wọ́ ara wọn ohun tó ń ṣẹlẹ̀ gan-an. Kò tí ì sí àlàyé kan lọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣètò ẹjọ́ ọ̀hún ó dìgbà tí wọ́n bá ṣàlàyé kéèyàn tó lè mọ bí ọ̀rọ̀ náà ti jẹ́ gan-an. Àmọ́ ohun yòówù tó bá fẹ́ ṣẹlẹ̀ sí ọ̀rọ̀ olórílé ẹjọ́ tí àwọn Fálànà pè yìí yóò takùn dì nítorí kò sí ọ̀nà tí kò fi ní dé kóòtù pẹ̀lú eléyìí
níwọ̀n ìgbà tí fídíò ìṣẹ̀lẹ̀ náà ti wà lọ́wọ́ àwọn agbẹjọ́rò yìí tí bàbá Àrẹọlá tí wọ́n fìyà jẹ náà sì ti ṣàlàyé gbogbo ohun tó ṣẹlẹ̀ tó sì ti rojọ́ fún àwọn amòfin. ohun kan náà tí olórílẹ̀ lè ṣe ni kí òun náà gba lọ́ọ̀yà tó bá gbóná. bí bẹ́ẹ̀ kọ́ àkàrà yóò tú sẹ́po, ọ̀fọ́n yóò tọ̀ sí gbẹ̀gìrì, yóò sì hàn sí gbogbo ayé pé ọba olórílẹ̀ ti gbé sàrá rẹ̀ kọjá mọ́ṣáláṣí ni. Sẹmiu Ogunjọbi ló tọpinpin ọ̀rọ̀ olórílẹ̀ yìí fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. ẹ kú kalẹ̀.